Mo kí gbogbo wa pátápátá níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo sì kí ẹ̀yin ìyá mi nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Gbòrògbòdò ayé ò wá nílù fún gbogbo wa jó o. Mo kí i pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Lápẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Hafiz Abọ́ládé. Bá mi wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún ẹ̀yin olólùfẹ́ mi pé èmi ò wá síta láti wá parọ́ fún yín. Àwọn nǹkan tí mo mú wá yìí, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Tá bá rí i pé ó kù díẹ̀ káàtó, ẹ jẹ́ ká gbìyànjú àwọn iṣẹ́ yìí. Ọ̀pọ̀ kọ́ lóògùn. Àwọn iṣẹ́ kéékèèké yìí, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká ṣe. Ó dá mi lójú pé á dúpẹ́ fún Ọlọ́run lórí àwọn àṣírí tí mo fi kalẹ̀ yìí. Ẹ bá mi wá nǹkan fìdílé, ṣé a ti fìdílé nǹkan? Mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ ìpèsè àbí kí n sọ pé ètùtù. Èyíkéyìí ọ̀nà èdè tí mo fi pè yìí yóò ti yé ẹ̀yin àgbàlagbà. Ìpèsè, ètùtù àbí sàárà, ó ti yé yín? Ètùtù, ìpèsè àbí sàárà fún àwọn tó bá ní promise and fail, àbí àwọn tí wọ́n ẹran kórìíra bá wà lára wọn. Ẹni tí ayé máa ń kórìíra, lẹ́pẹ́ tó bá ti débì kan báyìí, àwọn ayé ò máa kórìíra ẹ̀. Iṣẹ́ mo mú wá fún wa lónìí. Kí la máa lọ wá? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ béèrè béèrè, màá ṣàlàyé fún yín. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, àáfàá, wòlíì. Dákun, bá mi share àṣẹ yìí, kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Yóò jẹ́ fún ẹ, bó ṣe jẹ́ fún Ajíbíkí tó kọjáwé. Yóò jẹ́ fún ẹ, bó ṣe jẹ́ fún Ọ̀sánbíkí tó kọ̀wé gbò. Arọ gidigba tó mọ́ lọ tó fi léwé àtegbò. Bó ṣe jẹ́ fún Àrọ̀nì, yóò jẹ́ fún wọn náà. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé afẹ́lóru. Òun náà lẹ̀ ń wò lọ́wọ́ mi. Ewé afẹ́lóru àti ẹ̀wù tẹ́ ń wò lọ́wọ́ mi. Kí ni wọ́n ń pè é? Ọ̀rọ̀ àgógó. Ọ̀rọ̀ àgógó. Àmọ́ tá a bá fẹ́ gé e, ẹ jẹ́ ká ṣọ́ra o, torí pé oje rẹ̀ ò gbọ́dọ̀ kán síyàn lójú. Ó léwu o. Tá a bá fẹ́ gé e, ẹ jẹ́ ká gé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Oje rẹ̀ kò gbọ́dọ̀ kán síyàn lójú. Ọ̀rọ̀ àgógó nìí. Ewé afẹ́lóru nìyí, tá a mọ̀ sí ewé àjẹ́ òbàlé àti èèpo ọ̀bọ̀. Èèpo ọ̀bọ̀, eléyìí ni wọ́n ń pè ní èèpo ọ̀bọ̀. Ló ti yé yín? Ewé afẹ́lóru òun lẹ̀ ń wò lọ́wọ́ mi, tá a mọ̀ sí ewé àjẹ́ òbàlé àti ọ̀rọ̀ àgógó àti èèpo ọ̀bọ̀ pẹ̀lú èédú. Èédú òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Báwo la ṣe máa ṣe é? Á gún ọ̀rọ̀ àgógó àti ewé afẹ́lóru àti èèpo ọ̀bọ̀ níwọ̀nba. Àmọ́ èèpo ọ̀bọ̀ yẹn jẹ́ ká jù sómi ká tó gún un, torí pé ó máa ń fìyàn nímú, ó lè fa kàtá.
ó lè fa ọ̀fìnkìn. Ẹ jẹ́ kí n padà sí ọ̀dọ̀ wa. Ó lè fa ọ̀fìnkìn. Kí ló ń pè lọ́fìnkìn náà ni kí ikùn máa dà nímú. Ṣé a ti gún? Ẹ jẹ́ ká gúnná dáadáa. Ká wá gún mọ́ ọṣẹ dúdú. Ọṣẹ dúdú tiwantiwa ni o. Ká gún mọ́ ọṣẹ Ọ̀yọ́. Ṣé a ti gún? Ṣé rí iṣẹ́ yìí gbogbo èèyàn ló lè lò ó. Gbogbo èèyàn tó bá rí i pé bóyá ó ní ẹran ìkórìíra lára àbí promise and fail tó bá ní lára, ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí. Ẹ bù fún un kó lọ fi ọṣẹ yìí wẹ̀. Báwo la ṣe máa wá wẹ̀ ẹ́? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Ẹ bá mi like. Ẹ comment. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè. Babaláwo la bá jẹ́ ni pásítọ̀ ni wá ní àáfàá wòlíì. Ẹ̀yin ìyá àbí ẹ̀yin ìyá gbogbo. Ẹ̀yin ìyá mi nínú ilé. Ẹ lè ṣiṣẹ́ yìí fún èèyàn yín. Gbogbo èèyàn ló lè lò ó. Kò sí fẹ́nìkan. Àtọkùnrin àtobìnrin ló lè wẹ̀ ọṣẹ yìí. Báwo la ṣe máa wá wẹ̀ ẹ́? Ẹ jẹ́ ká lọ ra ẹran tó tó ọwọ́ mi báyìí. Àbí ó lè má tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí la máa wá ṣe ni pé a fi ọ̀bẹ a fi la ẹran yẹn. Ẹran báṣì kan tá a bá rà, báṣì ẹyọ kan tá a bá rà. Ẹ jẹ́ ká fi ọ̀bẹ là á kó fẹ̀. À á là á tí ó jẹ́ pé ẹ̀rí wá rọ́wọ́ mi báyìí bí ó ṣe wà nìyí. Nígbà tí a bá ti la ẹran yẹn, ó máa fẹ̀ báyìí. Ẹran yẹn ó là á fi ṣe kànkàn tí a fi wẹ̀ ọṣẹ yìí. Ẹran yẹn là á fi ṣe kànkàn tí a fi wẹ̀ ọṣẹ yìí. A wá bù lára ọṣẹ tá a ti gún yìí. Dédé ìwẹ̀ kan. A wá fi sí ara ẹran. Ẹran yìí ni ó jẹ́ kànkàn fún wa. A fi wẹ̀ láti orí títí dé àtẹ́lẹsẹ̀. Tá a ti fi wẹ̀ ẹ́. Tá a bá ti wá wẹ̀, alẹ́ la gbọ́dọ̀ wẹ̀ ìwẹ̀ yìí o. Kò ń ṣe tá a lè wẹ̀ lọ́sàn-án. Kò ń ṣe tá a lè wẹ̀ ní àárọ̀. Alẹ́ là á wẹ̀ ọṣẹ yìí. Ṣé a ti wẹ̀ ẹ́? Ẹ dákun bá mi share program yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tí nǹkan yìí ń ṣe. Ọlọ́run á bá wa ṣẹ́gun promise and fail. Àwọn kan wà nínú ayé tí wọ́n máa ń dá sẹ̀ríà fún èèyàn. Àtèmi àtẹ̀yin, ayé ò ní dá sẹ̀ríà fún wa. Àwọn mọ̀pó Ọlọ́run, ẹni tí Ọlọ́run bá ní kán dá sẹ̀ríà fún, òun náà ni ó dá sẹ̀ríà fún. Àìfẹnu fi gbogbo ẹnu pè wọ́n, àwọn ìyá wa. Àìfi gbogbo ẹnu pè wọ́n. Àwọn náà bí wa. Àwọn mọ̀pó Ọlọ́run nìyẹn. Àwọn tọ́lọ́run ní kán dá, tọ́lọ́run bá ní ẹni yìí ẹ mú, ẹ arrest ẹ̀. Ọ̀tá mi ni kò gbọ́rọ̀. Àwọn náà arrest. Àtèmi àti yín, ayé ò ní arrest wa. Àwọn tó láyé wọn ò ní arrest wa. Ìyọ́nú wọn la máa rí. Àní rí ìbínú ayé pẹ̀lú àṣẹ Èdùmàrè. A fi ọṣẹ yìí, a fi wẹ̀ ẹran yìí ní kànkàn tí a fi wẹ̀ ọṣẹ yìí. Ṣé a ti fi wẹ̀ ẹ́? Tá a bá ti wá wẹ̀ tán, a ní sọ ẹran yìí nù o. Kí la máa lọ wá? Ẹ ká lọ wá àwo ìpèsè. Àwo ìpèsè. Ṣé rí àwo yìí? Inú ẹ̀ là á fi ẹran yìí sí. A wá bu epo pupa. A bù sí ẹran tí a fi wẹ̀ yìí. A bù sí lórí nínú àwo ìpèsè. A wá fi iyọ̀ tíntínní, iyọ̀ bíntín, a wá fi sí. A wá ṣàdúrà sí. Kó tó di pé a wọ ọṣẹ yìí náà, a ṣe àdúrà tá a fẹ́ náà sí o. Tó bá ti wá wẹ̀ tán, ẹran yìí là á fi ṣe ìpèsè fún àwọn tó láyé. Àwọn tó láyé, wọ́n á yọ́nú sí wa. Wọ́n á taari oore sí wa. A wá bu epo sí. Láti bu epo sí, a ti fi iyọ̀ sí. Ẹ jẹ́ ká ṣàdúrà tá a bá fẹ́ sí. Tá a bá gbé sí oríta mẹ́ta. Tó bá jẹ́ pé iwájú ilé wa àwọn tó láyé ń gba nǹkan ńbẹ̀, wọ́n ń gba ètùtù. Ẹ jẹ́ ká gbé síbẹ̀. Àmọ́ tó dáa jù ni pé ẹ jẹ́ ká gbé síbi tí wọ́n ti máa ń gba nǹkan.
tó ti yé yín, kò jù báyẹn lọ. Ẹ jẹ́ ká wo tọ́lọ́run ó ṣe. Ó dá mi lójú pé èyí tó dáa lọ́lọ́run ó ṣe. Ogun promise and fail yẹn, ogun ìkórìíra, ẹran ìkórìíra tí àwọn tó láyé tí wọ́n dà sí ẹ lára á kúrò ńbẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ó dájú o, àmì Elédùmarè ó dájú jùlọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program yìí. Èyí tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè, màá ṣàlàyé fún yín. A ní lè jù báyìí lọ lórí ètò àṣírí ewé àti egbò àwọn bàbá wa. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Ojú tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò ní lù fún wa jó. Ire o, ó dìgbà kan náà.